Edohia matua o. Edohia matua ya o. Edonirowa, edonirisi, edonirunwotagun. Waya bedene o. Wabowie, wababa, wabota. Don't devil, the dog of a ye. Winege kai. Abe ponwosa, abe sedene na. Marido wogedo, marido togedo. Wawese wanoye reo maari run jusa ni maya swe o ibi owa ni magbare yewe yamana ore mage otimage Richard Osunde obokian o okare na ore mage abusoma obokian o na wa de ba we pogeva wabokian anyone in Rowa, Arieva or ye to Tabao, Wawese, Wabokian, Atio Bagbe, Ari and Negino, Yawa, Yima, now, Helen somewhere, or Bokian ye, like Yesau, Kuyo, Jaco, Bobogedo, no, do we have on January Atomo, Wawese, a Jadirum Gusao. Sanera, Sano Mo, Sadori no one. Uye, Quama, Roman. Oh, was Sadobali Rava. My very to take it to a mauna. My half fed or Unore, La Cudenia Yari. In the Magawe, where Mata, Gay, the Gumadia, the Mayani, Maya, and don't mass Abamo. Shambevao, Shambudan, beneath Jesus Christi Nobus Aloboa. He said, Why so is Mauena when Mau did the a near do not man, Uduga, I like one. Where is the power? Ye had more, ye dear Nagma, ye ways the power. When Magala and Mavis said, they got Lugan and Wakagme, a near Baba, a new year, I knew what to do. I gave it so no one. I guess so no one. Imakoko or Kubu, a near dono, or a Naye Yaka. Naye Yaka. My name do, my way be quacking. If you have fed Mau or Mobai, my name do. If you have fed Mau or Movian or La or Mobai, you shall know why I women. Or ye be a women. My Eva no way is busy. Oh, I was so. A near dono. Ways in where you welcome you all to Edo Ibota, the Edo Moonlit Folklore Gathering. Edo Moonlit Folklore Gathering. We are dealing with Edo names, and we are trying to learn how to write Edo names correctly. Because there are some people who are writing Edo names incorrectly. We want to make sure we write Edo names properly. Okay? All right. Join us. We thank you and welcome you to our program today. Asoba egbe o mama na enyedo mama amegbe a ukinebo ukinebo iye nagbon yi ma then we ya yo gbawo opa kekan gbawo ukinebo ma ya ka enyedo no aweri ma ya rabi ọmọ ni wà á mú sí ìgbé yàfa wà á fi wọnà ẹni àìrí máa tiẹ̀ òkìdébò ọmọkò wà mọ̀bọ náà ọmọkò wà òkìdébò bínú wà á mú sí bínú wà á fà inú fà ní ẹ̀rẹ̀ òkìdébò wọ́n ẹ̀ mánẹ́dọ̀ èmi ààyè wọnà gbé máa ń wọ èèbò awo ebo no ojibo ebo ukinebo okuno musima gboro no giwi iye gbedege okan wọn na ya me la lo igbeni ukinebo iya no kunni na nyobo ni o eri owa no nyobo ni okan owo iba ukinebo okan owo iha okan owo ine
Okian we son. Going. Okian. Going. Okian. Gone. The masuri do do bama. Obokian o eso zubo. Obokian. Ukinebo. Okay o. No kaoni e maye beba. Ukinebo. Dika yan wa we ko but e wa o yan we ko e wa o we dika we na yagbon no poge na ukine ebo ukine ebo o no poge na o do fie na ho na ta o do fie wori ukine ebo o ni hi ma uki o na ugano o ge ebo e da ke so pa e ni aberi ma wo ni ata ni an ye ni na ukine ebo even ya aberi ma wo ni ata ewe omo na mo se sebi di oyi wo ebo omo ye ma o na o ge ebo na hi o ne ku o ge ebo o ya tai yibe nwana bo ebo wa o ge ebo to boy daga I de baben number 1 na wa no ukine ebo so zigbo ọwọ bokian o osunde nukwu gate na eyenze vedikata ba ukine ebo ukina ore bona kin baba ya ka na baba ye ukine ebo ka we no mo na Moses oyi bo we no ki ebo yi we don ye so kuma wa uki ore ebo ebana de ba nukwu gate na I very by Abusoma Oghe look out in no one Yima somewhere in type and look again na so zibo look again na can you what they give any tie oh or mono uki na ma we olugan oge ma be oge bo na ke wo uki nebo we oye mose we uki ebo wayi na ya giewi uki nebo enina kai so obegbe ko be bani edi daga o ni wa papobo ye do emi ko ya fa na fun ni na papobo ni ya o wa mi a wa wi ya do akama yi ki ijo tu ya o uki nebo ya obede o uko come on ìdí èdò náà kókó bọ̀ ẹ pọ̀ yeyere nínà ẹ o ọmọ wọn nàdà ẹ níbèrè ọ ọmọ wọn náà ẹ níbèrè ọ dówẹ ìgbà ìwé náà àríagbọn èmi á sọ àríagbọn èmi èso wàrọ̀ ní àwò ọwà dèfíọ́ èso sì ẹ̀wọ̀ kókó eso wa dueki eso wa agbo ha kan o wa gbogbo mata eso wa te mata ase wa ro nu gungan e ba ve yo yan ga fi ya we gberi agbon egbe iwa je owe organi na kodu o wa ri na eri ma na gbori o wa ri na edede ni o wa we gberi na edede ni no we gberi na ukoko mo wa no gedana na ka ri agbon o wa koke mo ya koge ma be o no ukoko mo ebi ya fe no na ya koke mo na ga ni bieka na ga no momo na ga na ebi ro bible ukoko mo
Ogwe ukoko mo ami that devil na mio that devil na mio. Iyi me no kwa ga na che ugyomo agbeyaga. Ha oya iro ye wewu. Ukoko mo. Okia owo, okia eva, okia ha, okia ne, okia sen, okia going, going, gone. Ukoko mo. Opa kan gba be eyi hani. Luka ona wa no. Ukoko mo. Ma spell no keba. Ukio! Ki o mi o! Ukokomo. Number one, I am giving Abusovan Oghe. So the boy when you ha. Ukoko omo. Ukoko omo. Mande by the Pogiharan. Ukoko omo. Oh, what the year radio. Ologon have a rebow. Depend on the Bible when you have say. Only I do no matter matter. Ukoko omo. Ukoko omo. You see? Ukoko omo. Ukoko omo. Oi, no koko omo. Dege, mana de ba. Nukpogi ha ni o. Mana de ba. Sunday nukpogi ha weze. Onyo se mana de ba. Eyi ma Samuel. Nukwa oni oka ori wa no. Eba de ba ni Oghe. On free Ibota abokan o. Ibota abokan. We nukpogi ha. Ukoko omo. Ukoko omo. Ukoko omo. Ba bien pa ni aya zere. Bye. Anyway, so nukpogi oka na ma nze. Ba we nukpogi ha ni. Ma we go okay o we ma. Kukomo. Abu kukomo ya fe na regbema. Àpòbọ́ ni bí ẹ̀dùn rẹ̀ bá ìṣẹ́gbà àbúkòkò ọmọ yá fẹ́ yẹn yí gákó àwò yẹn kòkò mọ́ kó àwò sábà fi àmì yàn yà ó ìṣẹ́ kẹni lágbọ̀n kẹni lẹ́yìn mi ìṣẹ́. Òpè ní Usie. Even so I will have way. I will show on Sia. Ye have money. Usie. I will show on Sia. I watch you on Sia. Orebo no dia koima. Baba na che Usie. E wo no dia koima aboje. Awura che won. Otima tira no. Usie. Ba yaka. If na ya ka ewe. Omuna bie ugugan agboya. Omuma ikera oikiye. Ukpa emaso ro na bie. Owa kakabo wa sie. Eku ya oye wana. Okon wana bia negbo ya be sie. Berio emaso kakabo wa fofo abi ati ebo abi ati ofafo so pande kuina o kakabo sie edo we to se sibia o sie mo ugano eni no so pan abe ya gebi kekan ndo ni iye va ogbabe nagbena iye hagbon yi so pan eva eme ya yo gbabo unda eni no so kon abe ya gebi debi kebi be no sie usie okay o wo okay o eva okay o ha okay o ne
Okay, is going, go. Monsieur, queen, you know. Again, Menzel, you have Menzel. Look out, can we do forgive? Okay, look out. Who see, Monsieur? On neku, Kakaboku. No forgive. Who see, Usie, any. Oh, my goodness, do you have time? I want you, money, Usie, any, Akana. Edo, my goodness, see able to know ya, any, no. Usie, Udaga, then do you have one or no? Why don't I would want to be say, he said, he said, Kebe, he said, Elpa. He said, you know, he said, Eruno, who's here? Who had your gun on one day in Yini Atafaka? Oh, who's here? Munda one Agwanka. I did my Abusova Oghe, Sunday Oghe, Esosibo Oghe, Usagiduwa Oghe, Igbinosa Oghe, Esosibo Ogbeleva. Akinsoya. Me don't bow. Akinsoya, Maladi Avedian, o. Abusova Oghe, Ogbeleva. Akinsoya, we no ben, o Maladi Avedian. Boy, the Aladi Avedian, so that a Mataguana, Ogebo, or what if you were here. He gave me nothing. And in the Egbe would do, or the Badan would do it, when you are like the Avedian. Even the Guel, the Yaya below, most of the who see, me on not to say, I girl, who will see, or now, Salbuano, or see you, no. Oh, ye one, one of the year, a Cobodia, yo, or a big bay. You do your work back. It's your boy. Okay, now they didn't be cool. Or they didn't be Wakamiana Mari. What the egg in a boku. Okay, and I'm my way now. I know. What the egg in a boku. Ugabe. Wano. Why, Yena? Ugabe. Kaboga, ye nagbonji. You know. Ye nagbonji, they don't babble. Ugabe. Openi wano. Owa me po bedo. Owa po. Ore wima. Wago bedo wa. Ye ne nagbon yin na eva me ya yo gbabo. Ugabe. Ba ya ka. Ebi ga sunu. Ayazere. Omi akebi ayazere. Manedo. Arabioma ihe ni. Omebe ni lagi he. Ebi na mi ba gbon aya he ni. Hona. Egbe so aweri manokwa. Abi manokwa ya bie. Eji agbonya. Opa igbera. Abi ogbera. Abi bi adugbegbe ogbera. Ya we ya ge mi yo. Ya doge o me no share. Oye we ibanga agbonya won bobo. No gbele money. Ye. Ya we a. Ya ge bi abi ya we ona jagbe. Ona jagbe. Agbe mo na. Ogo salu bana. Oge bo ya na. O sadun da zira. So ba gbe be go ewe agbo na. Uji agbe.
So, if I may your Bible, okay, okay, Eva, okay, ha, okay, ne, okay, sangwe, go. Ugagbe. Ona, ajari o de ba ona. Yo. Vincent, Obokan Vincent, Dageware, Koyo, it means a year back. No car can do again. Ugi Agbe, Ugi Agbe. Edima whatever do. When I had a year from Ayana. No again. Gay, I knew on the boom, no way, but I. Oh, Gi Agbe. Ugi Agbe. Ugi Agbe. Abe, where do you tie? Nini, when I hear out of why I tie. Ugi Agbe, Amana, Ugi Agbe. Hey, Gi Agbe, hey, Ugi Agbe. Abe, Oluga, Ugi Agbe. Oluga. 1 and 4. I yabawe boy. I the bawe. So the boy away number 2. We jagbe Mami number 2 now. We jagbe ni aweti ma ire ni. We jagbe. If you are yonika. We jagbe. We jagbe. Wage yate odan gbogi ahen. So pa egba ayonika. Yante we with I gbogi yan money so pa egba ayonika. If now the man yogi anaka ujagbo ewe. Uwe wadi agbon owe agbon owure ujagbe. Agbon salobwa ori enu ujagbe. Okay, yante gbo ne so pa egba ewe erio. Uwa bege uigi agbe odun lipe for abere ateka agbo 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 erio ama de anya teka yan agbe amanka obobo dana uigi agbe na uwa di agbon do jagbon na ya beja yogu solubo ni ame abere ma ugi agbe Ugi agbe zebeni eni ugi agbe uni omere ya shetan ugi agbe be na very man ya ta eri man kwa baby I fi men kwa be ya ti eni ti eni opa fu akeke ugi agbe aye baba we 1 and 4 4 ni ya gbado so zigbo owe number 2 we jagbe both dane or atekara agbe we jagbe video eni na maka video so zigbo 1 and 2 madabo already so zigbo we gbe 1 ni ro ogba abusoma 1 ni ogba tún ro gbagba yi mai Samuel 1 ni ogba what's it osageduwa 1 ni ogba number 1 gba osunde number 1 ro ogba Vicento number 1 ni ogba then I believe he are from Ado or
waya wene afrobedo obonya o one ogba one waron ogbe number 4 adoche ene aweri ma ya gbon runde eni ni ahe ogi agbe number 4 ni dewo jagbo anyway wa gbe number 4 ni ni am make na ari ogodo anyway o be wa ya ka eri oro akobo ni biedo isegwa ai anagedo eva kanke eva na ike o emi eva na ike na ya jago na ya ọwà mẹ́rin pàtàkì náà yín àkà òpó náà yún sí òkú òpó náà yún sí kàbọ́ọ̀sì àwọn yọ iye nágbọ́n yìí náà ọpá kẹkàn gbá wọ òpó náà yún sí òpé nìna ọ̀rẹ́ wí mà ọ̀rẹ́ wà òpó náà yún sí iye nágbọ́n yìí ọpá kẹkàn gbá wọ báyìí yáka ẹ̀dọ́ yà gbèrè òpó náà yún sí ara yóò wá òpó náà yún sí ara yóò wá èyí náà tó yáka ẹ̀wẹ̀ ọmọ po nẹgà ìdàtò yà yún sí ìbágbọn gbogbo kí o dọkì kí o òwú kí o akásọ kí o jọ̀wọ́ kí o ìnógì kí o ọ̀kàgẹ́lò kí o wọ́n ẹ̀jẹ̀kìn abágbọ̀n òpó pẹ̀sọ̀ àwàdọ ara ó wàdó yún sí abùnkẹ́ ìdòwò ẹ̀wọ̀n azụ na enwela adụ aha ya asanye nwekwa edona we de no wan ni ipabagbo na re poni ogwe abunye wa ewe iye no wana do se de we akoko awa koko ri wa fi ya akoko asa akoko oto yusi ege ni ami ono ma won ni òpó náà yún sí ara yóò wà lẹ́nu wọ́n sẹ́wọ́ ọ̀kẹ́ ọ̀ góyè owó góyè bá góyè ha góyè náà góyè sẹ́ góyè God òpó náà yún sí ara yóò wà. Wọ́n á fi ọ̀pọ̀ náà yún sí àbí àná máa wọn nípò gèènà ọ̀pá gbà wọ̀ ní kẹ́ máa gbà fún náà gbọ́n. Ó pín ó ní hìhìnì ó sì ì ùpò náà hìn ó sì ahìẹ́ kàkà bòdò yìí. Odo aye na bo ya dege ahie dege eta hi o ahie ko na mi du ko gena ai de ba ven abusawa ogbe osunde ogbe afromedo ogbe so kiyan sajoduwa ogbe iye Samuel ọgbẹ ẹsọ òsìgbò ọgbẹ akínsọyà ọgbẹ mami iye ló yẹ wá gbẹ yà ọmọ mọlùwẹ ló wọ yẹn ibi ẹ ló wọ yẹn ibi ẹ èyẹ wà hẹrẹ nínú òpó náà yóò sí iye ló yẹ wá gbẹ ọpọbọ ni iye dó ìṣẹ́gun ayé. Èyí padà ike padà ike pé ní nàkí o jago wà náà wọn ó ní àwọn àbíyá ìyíra mi
Union bien. Hey, asoboyegbe. Isangbon yi. Union bien. Oko. Union bien. Ba okoto. Eva kan gbabo. Isangbon yi. Eva me ya yo gbabo. Nike magba. Wena ya bio. Wena ya gbon. Union bien. Inu wagi mi wan na chiverio. Beni mayari van inu wan wagi mi na che union bien. Imanedo. Ebi soro aido amia. Me na chiverio. De no. Union bien. Hey! Eva gbabo nike magba. Lai yaka. Ebina yaka ewe manedo. Mayaji we oran ari agbon. Ore ito ope ofiya. Dandore ome egbedon lare. Na ya pepepe. Dandore ome unien no lare. Unien. Unien ni magba oku na twe. Danachi elabieze. Ala mogun. Ala ogiesan. Ala abo. Ohonia. Unien eyan. Ọmọ gàdí agbọ̀n ẹ̀rọ ìpẹ́wé pa á ọ̀háwèrè gbẹ́dí agbọ̀n ó ní ènìyàn yé nìyẹn èèyàn àwẹ̀ láre ó ní orí ẹni èèyàn aláre yẹn yálẹ̀ orí ó ní ọ̀rẹ́ rẹ̀ rí ọ̀rẹ́ àbíẹ́ ẹ̀rọ dèdè iyó dèdè náà dẹ ọ̀dọ̀ gbẹ́lá òróde. Ola urode ma be he na gboyo ya bie na uni o ya bie uni o ma bie odo emi gege di dawo yi o ya bie o ba na owe na otun gbewe o da gele ri agbon gba ha uni o ma egbo ma alare he ọ̀kẹ́ owó ọ̀kẹ́ owó ìbá wọ́n ní ọmọ àbíẹ ọ̀kẹ́ owó ìhá ọ̀kẹ́ owó ìná gọ́í gọ́ wọ́n ní ọmọ àbíẹ dẹ̀tẹ́ ní rẹ̀ wọ́n ẹ̀wọ́ gbé ní pẹ̀wọ̀ ẹ̀yìn náà yé ewu ewu ìbá náà mi yá yọ gbàgbọ́ nípò gẹ́nà ó ní ọmọ àbíẹ ó ní 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 àánì bí ó ní ọmọ àbíẹ ó ní ọmọ àbíẹ nípò gíṣàn yá yọ ìbá ó rẹ̀ ó ní ní ọ̀mí àánì bí rẹ̀ unie ọ̀mà unie ọ̀mà àbíẹ unie ọ̀mà àbíẹ $100 ma unie ọ̀mà àbíẹ Madre, amankirita wòlòdì ó ní ẹ̀wọ̀n àbíẹ láàánú òdòdó gbèdé ìgbélàdé wọn ó ní ẹ̀wọ̀n àbíẹ ọ̀nà náà ó ní ẹ̀wọ̀n àbíẹ nípò gíba ẹ̀rọ náà àbíẹ àánú náà tó gbèdé ìgbélàdé wọn. Èmi ẹ̀dọ̀dọ̀ ìyàbá àìdèbàwẹ̀ 4 and 5 Abusoba ọgbẹ Afromodo ọgbẹ Osunde ọgbẹ Iye Samuel ọgbẹ Sakiduwa ọgbẹ Helen Samuel ọgbẹ Esozigbo ọgbẹ Akinsoya ọwẹ 2 and 5 Union àbíẹ
Unio wa bien no batuni magba unda unio ma there's something like unio ma unie o marie ogoma unie ni omoso all that I don't say no batuma magba o marie yo o unie akiso ayo gbe number 5 o number 5 you gbọ́ ni wọ́n ní akiso ya ayé báyìí yẹn ya wa gbẹlẹ o yẹn ya wa gbẹlẹ ti ṣe àwọn àjàpọ̀ bọ́dì bí ẹ do ìṣẹ́gun yé níwà bí ọ̀yẹ́ oko rẹ̀ ọ̀dẹ̀ ẹ̀dí ẹgbẹ́ kó àpọ̀n sàlọ́bọ̀ èyí màá yẹ tá sọ rẹ̀ nìyẹn òkè ọgbọ́n ìlànà tó sàlànà ọ̀dẹ́ màá wò èmi ọgbọ́n ni màá gbọ́n sàlànà ọ̀dẹ́ èmi ọgbọ́n náà zẹ gbàgbà wọ̀nyá bí wà náà rẹ̀ ẹ̀ náà o wà bùn ẹ̀ náà afromodo ọ̀rẹ́ abùsọ̀mọ́ ọ̀rẹ́ akínsọ̀yà ọ̀rẹ́ sọ́sìgbò ọ̀rẹ́ mama samuel ọ̀rẹ́ sọ̀gẹ̀dùwà ọ̀rẹ́ okòwẹ̀ abùsọ̀mọ́ ọ̀rẹ́ osunde ọ̀rẹ́ iye àdánọ́mọ́ ilẹ̀ náà sọ̀gẹ̀dùwà ọ̀rẹ́ iye ẹ̀wùyẹ wá gba ẹ̀ náà ooo iye wá gba ẹ̀ náà sọ̀gẹ̀dùwà ọ̀rẹ́ wàbẹ̀wà ó iti man soro o mama bi he won sa ze mari he na o ma bi le ti o sa tv ya ye gbe na wa gitu e me o wa ya be wa wese e do den bi ma wa bebe bi na mo ye okin na obo aga bebe tun po giba wa ga ma kugbe aga mi gwe ki gwe pa o tedo no tutie we na ri yobore amari yoboge age sunu wa ge sunu ana ho ya tu so tie ebu pa no tedo we wa ga de o keke na bu no robi na bu no robi ye ebu no rodo o da ebu no rodo ya bebe e donire ya bebe ebu na sunu ni abwe bia de gege we ni ya sunu aregi ami ewedo makugbe aregi ami ewedo makugbe alowu ole owu na obange ona owanagbon aya kegbe owanagbon abi tenje dokpa maki disen okpa mayakin edo oguwa akoko gba oge ni ma ọba ẹwà ìnà rẹ do wa ìtọ́ ìpẹ̀wé kété ẹ̀dí ẹ̀ka mọ ọ̀gá ẹ̀ka mọ ọ̀yọ̀ pé ọ̀hún dúgíè ọba yìí ló bọ̀ ẹ̀fọ́ iṣẹ́ ọba àtọ́pẹ́ iṣẹ́ ọ̀rọ̀ babado àwíyédo òwe àyàdó bàbá.